You are watching My Naija TV. Èmi ni mo mú máìkì dání náà ó yá fún mi lówó ọmọ wọn nílẹ̀ ọ̀rọ̀ gun ìyá kékeré kò ọmọ táyé bílẹ̀ rí ẹ̀ ọdẹ kì í pẹran bọ́dẹ jẹ ló fi ṣe ọdẹ tó bá wá pẹran tó bọ́dẹ ẹgbẹ́ jẹ ètùtù ọjọ́ mi ló fi ṣe ọmọ táyé bí. ẹ̀yin yá wa mo gbóṣù bá fẹ́ ẹ̀yìn abiyamọ mo pàgọ́ ọ̀pọ̀ fẹ́ ẹ̀yìn abiyamọ mo yíká ọ̀tún yìí tòsí ayé lè yẹ mí bí ṣe. Ìyá ṣéun bẹ níwájú mi ọmọ táyébí. Ó ní bí mo ṣe fẹ́ bá wọlé ṣùgbọ́n màmá mi. Ẹ̀jẹ̀ àrínà gbọ́n ti ń wí. Ẹ kọjú mọ́nítọ̀ sọ́dọ̀ tèmi ọmọ táyébí. Alájà, ẹ̀yin lọ lórí rẹ̀tẹ̀ ni. Ẹ̀yin náà lẹ́láyọ̀ ọmọ. Kolomele koluṣẹ̀kẹ̀rẹ̀, kolomele koluṣẹ̀kẹ̀rẹ̀, ẹ bọ́lẹ̀ lórí stage wa. Kolomele koluṣẹ̀kẹ̀rẹ̀, ẹ bọ́lẹ̀ lórí stage wa. Ṣé mo pọ́ mọ́ táyé bí mo kéré nílẹ̀ púpọ̀ gan. Ìyá bàbá ọlọ́mọ tèmi o. Ìyá bàbá ọlọ́mọ tèmi o. Ẹ̀yin tèmi, màmá oríire tó ṣubú lù yín kò ní fò jáde láíláí. Wàláì ọmọ náà ò ní ilé dòkú o. Àlọ́mọ náà ò ní ilé dòkú. Orí ọmọ tí wá tẹ̀ ní tàbí ọmọ tó gbọ̀ láwọn ní jẹ́. Ìyá ṣéun jà mí ò mi Àjàdí. Ikú ò ní wọlé tọ́yìn o. Màmá ẹ̀yin náà lẹ jèrè gbogbo wa. Àlẹ́yìn náà lẹ ò jèrè gbogbo wa. Orí fìlà fìdí ọ̀nàrẹ́bù lédè. Má náwó tí ó ní ìtumọ̀ tó bá fẹ́ náwó. Orí ẹjẹ́ ń fẹ́fẹ́ sílẹ̀, ẹ bá ń yẹ díẹ̀. Onílù lẹ́yìn yorin. Onílù lẹ́yìn yorin o. Màmá wa ló ń jó. Bí màmá wa dẹ̀ ṣe ń jó yẹn, ìjó Sólẹ́mù ni ó mọ̀ pé wá o. Ó yá sọ pé. Màmá ni màmá tó lóyún mi fóṣù mẹ́sàn-án. Àlùkò sanwó mi, àlùkò sáà. Màmá ni màmá tó lóyún mi fóṣù mẹ́sàn-án. Tí ó ṣẹ́yún mi, ṣe bébì náà rèé o. Àlùkò máa ń gbọ́ o, ọ̀pọ̀ ọmọ ni wọ́n ṣẹ́yún ẹ̀ tí ó wà.
oníwà tútù ni èèyàn tó dání kò mú kàn mọ́kàn kò ní tẹ́gbẹ́ rí bóyá bá ń kígbe Àjàdí 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 bá ń kígbe Jamiu mi o Àjàdí. lẹ́ẹ̀kan sí bàbá dáyé ọmọ tuntun bàbá wáyé wá ṣe rere Àjàdí Jamiu wo máa kìyẹ o ó yá tún ṣe báyìí ó yá sọ pé Àjàdí dá níwájú ó dá gan Àjàdí dá níwájú ó dá gan bàbá dáyé dá níwájú jọ bàbá dáyé dá níwájú jọ bàbá dáyé dá níwájú jọ Alájàdí dá níwájú o Alájàdí dá níwájú o Jamiu dára níwájú jọ bàbá dáyé dá níwájú ṣọgbọ́n bàbá dáyé ọmọ tuntun bàbá dáyé ọmọ tuntun ìyá mi ń sanwó mi o màmá mi ń sanwó mi agbẹ́sẹ̀gà ń sanwó mi títóbi ọlọ́run ń sanwó mi ariwo kọ́ ẹ bá ń fọ́jà dí láyé ẹjọ́ débi mo fẹ́ jẹ́ kó gbé bọ́dì sókè díẹ̀ ni o nítorí ìyàwó wa kò sí ní Nàìjíríà ó bẹ l'Amẹ́ríkà lọ́wọ́ o Bàálíkì mi bèbí Bàálíkì ẹ jẹ́ kí Jamiu gbé bọ́dì fún ẹ jẹ́ ká Àjàdí gbé bọ́dì ọmọ wa tuntun àbúdáyé ló ń jẹ́ kó máa pọ̀ létí yín àwáyé wá ṣe rere àbúdáyé lórúkọ ọmọ tuntun wa ẹ jẹ́ kí Jamiu ó gbẹ̀ẹ́sẹ̀ fún ẹ jẹ́ ká Àjàdí ó gbẹ̀ẹ́sẹ̀ fún. Honorable Bangbose máa wọlé mọ́ra bá o Honorable Bangbose àyà Bangbose máa wọlé mọ́ra bá o èmi ó máa dá òòsà o Honorable Bangbose o ṣọtiri ìyá ni wọ́n máa wọ̀ ìyá mi ń bẹ níbí ọlọ́gùn ọmọ òkòyè kọ́lá àyàtọ̀ nọ́rẹ́bù ẹjọ́ ẹbìlà o ẹ̀yàgò ẹ̀yàgò ẹbìlà ẹbìlà ẹ̀yàgò ẹbìlà àyàtọ̀ nọ́rẹ́bù ló ń bọ̀ wá àyàtọ̀ nọ́rẹ́bù Bangbose ó yà wò àyà nọ́rẹ́bù sórí ijó eléyìí ijó ọlọ́mọ ni ó jàre mo dẹ̀ fẹ́ kó fi style gbé e sókè ni ó yà wò bí wò ṣo lè jó bàbí náà tún ṣe jó. mo ní ṣo lè jó bàbí náà tún ṣe jó. àyà Bangbose Honorable mi jó àyà Bangbose èké lójú màá tí o alárògá lójú màá tí o tú omi alárògá.
Ifá ń kálẹ̀lúyà. Ẹ̀gbọ́n tèmi àmì iná tù mí tẹ́bí. Ifá ń kálẹ̀lúyà ń wò máa kíyà o. Ṣo ti rí Ifá ń kálẹ̀lúyà rí o, ogóhùn olóògbọ̀yàn. Ifá ń kálẹ̀lúyà ta lẹ́nu gan. Ẹ̀gbọ́n tèmi àmì iná tù ní Ifá. Ifá kábọ̀ sáré wa o, Ifá. Ó yá sọ bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n lùlù o. Kí lùlù o, kí lùlù kọ́lé kọlu o. Alájí tèmi ọgbà yẹn mi. Ìmọ̀gòkè máa wọlé mọ́ra bá. 60 by 120. Èèyàn tàbí ọlọ́run. Yára ti gbọ́ bẹ́ẹ̀. Àwọ̀ tàbí ọlọ́run. Tàbí ọlọ́run. Àwọ̀ tàbí ọlọ́run. Àwọ̀ tàbí ọlọ́run. Ọ̀pẹ yẹmí. Tàbí ọlọ́run. Ọ̀pẹ yẹmí. Tàbí ọlọ́run. Ọmọ onílẹ̀ ni o. Tàbí ọlọ́run. Ó yá sọ pé 60 by 120 o. Ọmọ onílẹ̀ ló lò lò. Èèyàn mi ní. Ìyá ló ní ẹ̀dùn. Ìyá rọ́ ní àmì.
sún sẹ́yìn. Wò ó sọ bí wò mo fẹ́ ká mi ọlọ́run gbé bọ́dì. Ijó eléyìí gbogbo iPhone high-tech ẹ mọ̀ ká gbogbo Tecno gbogbo Samsung ẹ mọ̀ ká bá ń sún díẹ̀ ẹ bá ń sún ẹ bá ń sún. Ṣẹ́rí ijó eléyìí ijó eléyìí ó yàtọ̀ sí ijó òwòsùn omi. Ijó ọlọ́mọ ní ijó èyí báàlì ìkísùn mi ó ń bẹ l'Amẹ́ríkà lọ́wọ́ ṣùgbọ́n bàbá ń bẹ ní tòsí o mo fẹ́ jójó ọmọ rò pé kò bí mọ̀ o ẹ jẹ́ ojó. Àmì ọlọ́run ṣọlẹ́jọ́ 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 ẹni tó bá láṣẹ ń jó wọn kì í sábà jó nílé wọn ni. Ẹ mọ̀ ká mi o ilé tèmi ni mo wà yìí oníkálukú ló lálùfà jàmí àmì ọlọ́run bàbá tèmi ní àmì iná tu wo tó bá pọ̀ létí ẹ mọ̀ ká mi kòrá mi March 29 ọmọ táyé bí dé tó bá tún fẹ́ra mi ọlọ́run kò wá sọ́gbọ́n táyé bí tó bá tún di Ramadan ọmọ táyé bí fans club Chief Mission Naware wo tó bá wá pọ̀ létí ẹ máa ká mi délédélé ẹni tó bá sọ pé ẹ ṣe ń jó àmì ọlọ́run wọn kì í jó ní ilé wọn ni wọn ṣe ń re ní ilé wọn ni wọn kì í jó ní ilé wọn ni àti pé kí n tó kọ tí mo fẹ́ kọ yìí mo fẹ́ kẹ́ ọ kọ́kọ́ jóná kí n tó fáwọn yẹn lẹ́sìn mo kọ́kọ́ fẹ́ tó jóná ẹ jẹ́ ojó náà ẹ jẹ́ ojó. Ẹ̀jíjú
kò ní kú àtọ̀dá ò ní kú.
mọ̀ kó wà níbẹ̀ jẹ́ kó mọ̀ kó jó síbẹ̀ ó yẹ bá kúrò àmírù fẹ́ súnmọ́ sẹ́mọ̀ pẹ́yìn òkú mọ́ jójó ẹ jẹ́ kí jìnnàṣà mi ó jó ẹ jẹ́ kí jìnnàṣà mi ó jó jìnnàṣà mo ti gbé 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 ó yá ṣòlè gbé bọ́ọ̀dì ṣòlè gbé bọ́ọ̀dì. ìbànújò ní bí ilé ẹ̀ṣẹ̀ bùbẹ́ báńkì jìnnàṣà tí bá ń gbọ́ báńkì scorpion tó bá ń gbọ́. olówó máa wọlé mọ́rábá o olówó máa wọlé àmọ́ àmì ọlọ́run ẹ̀kí olówó ẹ̀kí olówó èèyàn ti wà ká jẹ́jẹ́.
ariwo pọ̀ sáriwo bá pọ̀ ànílé gbé bọ́dì. ṣárí gbogbo tí mò ń ṣe níbí lẹ́nìí nítorí pẹ́lẹ́ ni mo wà ní nítorí pẹ́lẹ́ ni mo wà ní o. ìtorí ẹ̀ ìyàgò ti ṣéun jàmí wà mí ọlọ́run wọ́n sọ pé lọlé ni màá lọlé wọ́n bá ní dákẹ́ ni màá tó dákẹ́ wọ́n bá ní lọlé ni màá tó lọlé. ṣùgbọ́n bàbá mi wọ́n mọ̀ pé bàbá Kàmọ́lì ń bẹ nílé wọ́n ní jẹ́ kí n pẹ́ nílé yìí o. ó máa wọná vice chairman àmì ọlọ́run fans club ó ń sanwó àmì iná tó ìlú wo lẹ́yìn mo ti rí bẹ́ẹ̀ ẹgbẹ́ mọ́lú ṣàbíọ́ ọmọ gbogbo àkàlà ẹgbẹ́ tí ń gbowó ẹgbẹ́ tí ń gbọmọ ẹgbẹ́ tí ń gba láfíà balẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ mọ́lú ṣàbíọ́ ọ̀yáyárí mọ́mọ́ nǹkan mo ti ká mọ́rọ̀ ọdún kọ́rọ́kọ́rọ́kọ́rọ́kọ́rọ́. ìyá iṣẹ́ púpọ̀ lọ́rọ̀ yẹn yìí lọ́mọ lákẹ́sì. ó yá ẹ̀wẹ̀lẹ̀wẹ̀ kú o ẹ̀wẹ̀lẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀. ẹ̀wẹ̀lẹ̀wẹ̀ kú o. a ò máa délé sunkún ara wa. a ò ní délé sunkún ara wa. ó ṣe mọ̀nà. ọmọ yẹn tó kọ̀ mọ́ bá ọyọ́ ṣe láyìí kékeré inú wọn. ọmọdé yìí ló wù wọ́n. ẹ ló ṣe o. ìyá yìí tó kọ̀ mí. ọlọ́run bá sọ. ó táyé bí. ayé ìbò ẹlẹ́rù ni. ọlọ́pàá ẹlẹ́rù ni. lọ́sọ̀ọ̀sọ̀ kò Lagos State ṣiṣẹ́. wọ́n sọ wọ́n bí náà tún táyé bí. wọ́n sọ wọ́n bí náà tún táyé bí o. wọ́n sọ ní wọ́n pàtàkì ọlọ́run làwà. ọmọ ayé ẹ̀ ti sọ. ewu yẹmi bẹ níbí àròdè sábò bẹ níbí ọmọ dùnú bẹ níbí orí ó ti bí àti ìsàtù ó ń bẹ níbí ó ti rẹ níbẹ̀ láàrin wa o àṣìṣe o mo gbàdúrà kílé aláyọ̀ máa dà wó. àṣìṣe tù mo gbàdúrà kílé aláyọ̀ máa dà wó. àṣìṣe mo gbàdúrà fún ẹ àṣìṣe tù ọmọ alálùbáríkà ọkùnrin alálùbáríkà fọlọ́wọ́ náà obìnrin alálùbáríkà ẹni bá sọ pé owó ló máa wó kò ní dẹrù lọ́lọ́lọ́wọ́n bá alẹ́ àti ikú kalẹ̀ alẹ́ àti ikú
aliatiki aláṣẹ ni wọlé badmus aliatika di ànúmúra kò fẹ́ lọ́ọ̀mẹ́ka o pẹ̀lú múra o aliatiki ni ó sì máa bá lọ. èèyàn mọ̀ bínú gbówó dé ẹjẹ́ ìwòye tó ń ná o èèyàn kò lè fi bọ̀lì kómi lọ́bẹ̀ jẹ́.
sọ èèyàn tó sọ wípé ó fẹ́ kó lọ sí Amẹ́ríkà lọ mú Bàlíkì wálé. Ẹ wo gbogbo onísọkúsọ ojú ti yín alárògbìyàn ojú ti yín Sọlọ́mákindé ojú ti yín. Bóyá ẹ bá ń sọ fún Ṣéhù Jamiu ṣọgbọ́n yìí ṣọgbọ́n tí mo fẹ́ wí lúkú orin tí mo fẹ́ kọ yìí gbogbo tó bá ti ń sọ̀rọ̀ orin méjì ni àwọn kókó kọ̀ọ̀kan kí n tó kọ̀ọ̀kan ẹ bá ń sọ fún mi Ọlọ́run wípé táwọn ọ̀tá bá ti ń sọ̀rọ̀ náà ti fẹ́ máa bèbú àwọn onílára ni ẹ máa sọ fún wọn pé fẹ́ràn onílára o ẹ tètè sá lọ fún wọn kíákíá onílára o ẹ tètè sá lọ fún wọn kíákíá. Máa wọ owó ẹ o. Baba wáyé wá ṣe rere baba Àjàdí baba Ọládẹni tó bá tún bẹ̀ wọ́n tí wọn ò bá gbọ́ tó kìlọ̀ fún wọn tó láwọn ò ní gbọ́ tó ṣe wá sí fún wọn àmì Ọlọ́run tó láwọn ò ní gbà ó tó bá wá di 2020 tó bá tún lọ ń sọ̀rọ̀ kálákálá kólókóló kálákálá kólókóló wá àwa sọ fún wọn wípé àyíyàn tàmí yan ẹ̀ṣẹ̀ tuntun ọdún tó kọjá tí ìbá yẹn lọ ẹ̀ṣẹ̀ tuntun. Ẹ̀ṣẹ̀ tuntun ọdún tó kọjá ó ti bá yẹn lọ ẹ̀ṣẹ̀ tuntun. Ijó Jálàbí gan ojú ti bàbá ọlọ́mọ lọ. Ó yá Jálàbí ó ti pọ̀ pọ̀ ó ti pọ̀ pọ̀ jù. Ijó Jálàbí ò tiẹ̀ jẹ́ wá mọ́ tí ń fẹ́ wí mọ́. Ṣé wọ́n ń bàbá ọlọ́mọ ni? Ìjọba Jálàbí ó sì ń gbẹ́kànjú kan. Ó sì ń gbẹ́kànjú kan lọ. Aṣojú mi jù wọ́n lọ. Aṣojú mi jù wọ́n lọ. Ọmọ alẹ́ mi jù wọ́n lọ. Ọmọ alẹ́ mi jù wọ́n lọ. Ó ti bẹ̀ẹ́nu mi jù wọ́n lọ. Ọmọ alẹ́ mi jù wọ́n lọ. Ìjọba Jálàbí èèyàn ni o. Ọmọ alẹ́ mi jù wọ́n lọ. 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 Ó yá bá sọ bá ládà ní pé àní ẹni bá ní kó máa ṣe tiẹ̀ o Àjàdí. Bọ́kọ̀lẹ́ gbogbo yóò máa sùn ta. Àṣìṣàdà ó ti rẹ̀ ẹ bá ń pa àṣìṣà wá. Orílẹ̀ ni gbogbo mi slap ìfàǹkálẹ̀ rí àmì ọ̀ṣẹ́. Gbogbo mi slap ẹ̀pà mi náà wá ó jàre ẹ̀pẹ̀ táyé bí yọ̀ táyé bí túwá. Oríṣiríṣi olórin ló ti débi lẹ́nu. Olórin tó pọ̀ púpọ̀ gbogbo wọn ti wá bí. Wọ́n ní gbogbo àwọn tí ó wá. Àrólé Sambo ló sọ bẹ́ẹ̀. Ó ní gbogbo àwọn tí ó wá. Ó ní wọ́n ti gbé Ṣéhù àmì Ọlọ́run mi Jamiu. Wọ́n ti gbé wọn wípé àwọn tí wọ́n wá bí àwọn bí Honorable
ọ̀rọ̀ mélòó ni mo fẹ́ sọ tí mo fẹ́ kúrò mi náà mọ̀. àwọn bíi àrólé Sambo wọ́n ti kówó. àwọn bíi Asani ọmọ ọdúnú wọ́n ti kówó. àwọn Kéwú Yẹmí wọ́n ti kówó. èmi nìkan 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 lèmi yóò gbowó rárá. ṣé mo
ṣó ti yé yín adúpẹ́ ẹ ṣé o adúpẹ́ lọ́wọ́ ọmọdé adúpẹ́ lọ́wọ́ àgbàlagbà adúpẹ́ lọ́wọ́ ọkùnrin adúpẹ́ lọ́wọ́ obìnrin tó wá bí lọ́jọ́ òní adélébárẹ̀ àrìnàkórè àfòyà ibi ìwọ tó mọ̀ pé tírí 2020 pàtẹ́wọ́ fọlọ́hún ó mọ̀ pé tírí 2020 bá mi pàtẹ́wọ́ fún táyé bí pàtẹ́wọ́ MC Balẹ̀ wà ń bí ọmọ mi ọlọ́run ó pọ̀ ọpẹ́ ọmọ ìjayà Festus Balẹ̀ gbogbo sọ́ńtù alùkò ó pọ̀ adúpẹ́ lọ́wọ́ ọmọdé àtàgbàlagbà tó wá bí lọ́jọ́ òní wàràfà náà mọ̀nkànú àdìyà àgbéga ṣe ẹ ṣé gan adúpẹ́ òkè lámúrú sí àṣẹlẹ̀ yìí ó yẹ wá láti jọ́ tó ti bí mi ò tí ì rí irú kó mọ ìrí nílé ṣéwù Jamiu àmì ọlọ́run ilé funfun àwọn kan sọ pé kò lè bímọ ó ti lo nǹkan ọmọ ẹ̀ ojú tì wọ́n. ẹ dúró ẹ má sọ di wọn kú ọ ẹjẹ adúpẹ́ o Kéwúlérè adúpẹ́ lọ́wọ́ yìí o. Stay tuned for more interesting programs on My Naija TV.